ìfẹ́ mi mo fẹ́ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi wá ohun tí mo bá ń wá. I love you ìfẹ́ mi, I know you love me. I love you more than you do, baby mi, ìfẹ́ mi. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Ìfẹ́ ni mo yàn, mo rí mo yọ̀, mo dúpẹ́. Ilẹ̀kùn tí mo tì kẹ́nikẹ́ni má ṣe ṣí o. Ìfẹ́ ló wà níbẹ̀ ẹ máa gbọ́. Ọpọlọ ní tábà débi irú ká fọ́ mi ò nílé fohùn kankan. Ẹnikẹ́ni tó bá lọ ṣílẹ̀kùn ìfẹ́ mi ó ṣeé ṣe kójú onítọ̀hún kó fọ́. Tèmi yé mi tágbẹ̀ fi ń gbìṣù sínú ọkà bàbà. Torí ọjọ́ ìkórè ni mo rìnrìn àjò ọjọ́ kan àfi bí oṣù pa mẹ́ta. Kò lè yé yín ẹ má bá ń dùn tèmi ní. Ìrírí nífẹ̀ o. Egungun tó sáré wọnú ọjà lọ́rọ̀ yìí o. Tó na àna ẹ̀ lọ́rẹ́. Ìyá oníkódélé àná lọ́jọ́ kejì kan máa bomi fún kódà á tún jẹun. Ẹ máa bá wa bọ̀ ojú yín ò ní fọ́ láíláí. Oyelagba, Oyelagba, Oyelagba ṣe jẹ́jẹ́. Ìfẹ́ ní ká pè yí o. Ó sì ìfẹ́ máa bọ́ sórí. Kí la gbé kí la jù amúnijámúni ọlọ́pàá ẹ̀wọ̀n ń tẹ̀ pé. Wá pẹ̀lú kó wá jẹun. Mo ti pariwo bẹ́ẹ̀ bínú lé mi ìrí ẹ̀. Kí ló ṣe tó fi gbólé sílẹ̀ tó wá dúró síbí? O ń gbé bẹ́ẹ̀mù kí ló gbé? Bẹ́ẹ̀mù kí ló gbé? Kí ló ṣẹlẹ̀ ọkọ mi? Bẹ́ẹ̀mù kí ló gbé? Bẹ́ẹ̀mù kí ló gbé? Aláìlú yíjú tì, onírànù. Onírànù bíbá kí ni nǹkan tí mo ṣe kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́? Ojú ò bá tiẹ̀, ojú tì mí. Everywhere ọmọ Ìgbò, èèwù ọmọ Ìgbò. Èèwù ọmọ Ìgbò. Ọmọ Ìgbò ọkọ mi náà, ọmọ Ìgbò kí ló ṣẹlẹ̀? Ok, wọ́n tó ń pẹ́ lọ́dọ̀ ọmọ Ìgbò àgbẹ̀. Ọmọ Ìgbò tó lọ raṣọ lówó ẹ̀. Tó tọ́ pàṣọ yìí, olófìtì ẹ̀, kò lẹ̀ lọ́wọ́ ọmọ Ìgbò. Ṣé ó yẹ kó lọ́kọ̀ ọmọ Ìgbò? Sùúrù, ṣé bí mo raṣọ lọ́wọ́ ọmọ Ìgbò ni? Mo raṣọ mo sanwó. Mo dẹ̀ wọ́wọ́ aṣọ yẹn olófìtì mi o. Ó dẹ̀ appreciate ìṣọ̀rọ̀ ó tó ó dẹ̀ appreciate bí ọ́fíìsì mi mo dẹ̀ ní thank you. Mo sanwó mo dẹ̀ kúrò. Ṣé o lè búra wípé òòjọ́ ìbáṣọ ìfìtì ẹ̀? Listen, ṣé o lè búra wípé o sọ fún ipe aṣọ tó wọ̀ ìfìtì ẹ̀? O dẹ̀ tún lọ hug ẹ̀. Ṣé o hug ọmọ Ìgbò ni? Mo ló dáṣọ yẹn fìtì mi, ó appreciate aṣọ yẹn lọ́rùn mi and I said thank you ọkọ mi. Ìyàwó mi everywhere báyìí wọ́n ti ń sọ káàkiri pé òun ní ṣèkúṣe yẹn. Mechanic ọkọ mi. Kò lè sọ̀rọ̀. Tó kò lè sọ̀rọ̀. Ọ̀rẹ́ tún gba fìlà lórí mi ọkọ mi. Ọ̀rẹ́ tún gba fìlà lórí mi. Kí ló fi lè kí n sọ? Mechanic you. Má parí ọkọ mi. Okay. O tún wà lá o. Ọkọ mi, kò sí ọkọ láàrin mi àti mechanic. Mi ìmọ̀ mechanic ọkọ kò sí ọkọ láàrin wa. Kò ṣáà má bínú. Àtọmọ Ìgbò àti mechanic má bínú ọkọ mi wá lọ jẹun. Ṣámàṣà lórí project tí a lọ fún ẹ̀sà no doubt àwọn ọmọ àbíṣe ẹ̀sà. Yes. Ọ̀gá ọdún àyọ̀lọ́dọ̀ yẹn jẹ́ fún wa. Ṣé ní ó máa ń dára kí ìwà tó lọ sọ̀gá ẹ̀ lẹ́nu? Àti pé gbogbo láti ṣe ẹ̀kọ́ wa láti lè fi contract. Pé ọ̀pá ìpàdé àmì ìjọba àmì ìjọba. Ó jọ wọ́n lójú.
wọ́n wá wò ó ipò àwọn other companies tó wà ń bẹ̀ wọ́n wò pé ibo làwọn eléyìí ti wà ẹni tó ní company ẹ̀ fúnra rẹ̀ ó ní ibo la wà láti ìjọ ẹ̀ ọ̀gá àpò oríire. Thank you so much, sir. Thank you so much, sir. Thank you so much. Thank you, sir. Well, you need to. But say like that, sir. Yes, sir. Ẹ jẹ́ kí n lọ wá aṣọ yìí pé tí contract ti ẹ lọ bí fún tó bá bọ́ sí. Ní ṣe ìlàjì fásitì. Wá! Ṣé ẹ fọkàn yín báyìí? Ẹ ṣe ìlú rẹ̀. So ẹ túbọ̀ ó ti máa ń fún báyìí lọ sáà. Ẹ túbọ̀ ó ti máa ń fún báyìí lọ sáà. Ẹ túbọ̀ ó ti máa ń fún báyìí lọ sáà. Ẹ ṣe ìlú rẹ̀. Àwọn ọmọ ẹ̀ okay, that's nice. Okay, good. Ọ̀la, màá pè é later lórí ẹ̀. Okay, sir. Okay. This is fantastic. Okay. Àǹtí àbúrò mi. Àbúrò mi tó ṣí ọjì. Ọmọ dáró dẹ jọ. Ṣe. Mo máa sọ fún ọ pé ṣé ẹ lè nírú sista bí sista mi. Sexy baby. Ẹkùn mi dùn, ẹkùn yóò sí everyday. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi ló máa dúpẹ́ lọ́wọ́ àbúrò mi. Ọkọ mi ló máa fẹ̀mí ìmoore hàn sí. Ìwọ náà ò bá ti náà. Thank you. Àǹtí mi, mo máa yẹ ká fọwọ́ lẹ́sùn. Kí ni àwọn nǹkan tí mò ń gbọ́ káàkiri? Ṣé òótọ́ ni? Kí ló ń lọ? Wọ́n ní ṣe lọ́kàn mi máa ń ṣọ́ yín, ó máa ń ná yín, wọ́n ló sọ̀rọ̀ ẹ̀ di fìjìláńtì, kò yé mi. Ọkọ mi ń nà. Ọkọ mi ò ṣọwọ́ sókè báyìí. Náà mi rí o láti máa tó ti fẹ́ mi. But dúró ná, jọ kí ló máa ń ṣàwọn èèyàn? Ó ṣe jẹ́ pé nǹkan tó ju wọn ò tó lẹ́nu wọn máa ń sọ. Wọ́n á dẹ̀ máa tutù kútù káàkiri ilẹ̀ láti dálé onílérú. Ọkọ mi wà kẹrin, wọn ló ń ṣọ́ mi. Èèyàn tó gbà tó dé jọ kí ló sọ. Onímọ̀ òwúrọ̀ ṣe bí ara ìtọ́jú ọkọ mi ni. Èèyàn ń tọ́jú mi, ó ń kẹ́ mi lójú, ó ń kẹ́ tí ò bá kẹ́ mi lójú kí ṣé máa rí mo ṣe rí. Ṣé ọ̀gá máa fi beauty àǹtí ẹ̀ gbà tó wọlé? Wọ́n ti táwọn èèyàn ṣe máa ń ṣe báyìí ṣe. A jẹ́ wípé irọ́ ni wọ́n pa nípa ọ̀rọ̀ nípa nìyẹn. Àwọn èèyàn ya wèrè gan. Àní nǹkan tó ju wọn ò pọ̀ lẹ́nu wọn máa ń sọ. Wọ́n fi yẹn lé àbúrò mi lẹ́dí àti wọ́n mi nǹkan. Deborah, kí ló ṣe fọ́ ẹ̀dì? Fọ́ ẹ̀dì. Ẹ̀fọ́ gbígbá ni. Àǹtí mi ní ìṣẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀. Ìyá kan náà bàbá kan náà ló bí wa. Àjọ dàgbà ni. Àǹtí mi sọ̀rọ̀ síta. Ẹ má sọ̀rọ̀ ayé di Bọ́lá lé mọ́ mi lọ́wọ́. Tí mo fẹ́ máa parọ́ fún ẹ ní, wọ́n ní mo forí gbá ni. Ojú tí wàá ń dùn ẹ̀ o, mo lọ́nu léyìn mọ́. Kò sí mọ́. Kò sí mọ́. Alẹ́ dẹ̀ mo fẹ́ wọ kitchen, mo forí yẹn gbá mi. Dájú àti mọ́mì nǹkan ló ń jẹun sí wọn lọ́rùn ló sọra ó tó orí etí kìíní. Àǹtí mi sọ̀rọ̀ síta. Sọ̀rọ̀ síta. Kí ló tún fẹ́ gbọ́? Kí ló fẹ́ gbọ́? Kí ló fẹ́ gbọ́? Kí ni mi ò ní gbọ́? Ọmọ létí mi ti kún ta. Etí ẹ̀ ń gbogbo kú gbọ́, ìsọkúsọ náà sọ fi ń gbogbo kú gbọ́ ni. Ó ti yé mi. Ó ti yé mi sẹ́. Yes. No, ẹ mọ tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí financial secretary yẹn ẹ jẹ́ kó wà nísàlẹ̀ orúkọ yẹn. And yes, even contestant sí náà ni mò ń wò yìí. Oh my God. Okay, ẹ ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Then àlejò kan wà níwájú mi tí mo fẹ́ attend sí, ṣe gbọ́, ẹ jẹ́ fún mi time díẹ̀ tí má ti attend sí wọn tó máa pè mí padà. Alright, ẹ ṣé. Okay, yeah. Sorry, madam. Ẹ má bínú sí mi. Kí ni nǹkan tí ẹ fẹ́ rí fún? Ibi Oyelagba ni wọ́n á fi sùn sá. Ṣé o sí? Ó wà sá. Torí ó ti sùn mí dé góńgó kí n tó wá báyìí sá. Gbogbo effort ni mo ti fi pa mọ́ra pé bóyá kẹ́ má ti ẹ̀gbọ́n sọ̀rọ̀ rẹ̀. Mo wá rí kó wọ̀ wọ́n lára. Bẹ́ẹ̀ ni sá, torí ẹ̀ mo ṣe wá báyìí. Wọ́n wọ́n sọ fún mi pé èmi àtàwọn o, àwọn like mi o, kí mi àtàwọn àjọwà ká máa fẹ́ ra. Mo ní ṣé rírí tán rí ni ṣé mo jọ sí ni Mr. Oyelagba àtẹnumọ́ wọn ó pọ̀ jù. Mo ní kí ló dé ṣé mi nìkan lóbìnrin tí wọ́n ń pàdé ni wọ́n lé mi yàtọ̀. Mo ní kí ni mo fi yàtọ̀.
ṣé ìrírí tó rí mo jọ ń jíya ni mo ní kọ́kọ́ má gbọ́ sí o torí tó bá gbọ́ sí á ta káàkiri á ta bá ilé iṣẹ́ ìpapà tí mo ṣe ń du tara mi pé kí ṣe má bọ̀ kí supply má bọ̀ mọ́ mi lọ́wọ́ nílé iṣẹ́ yìí the same thing náà ni mo ń dùn pé tẹ̀sí máa ṣe sí mi sà kò jẹ́ kí embarrassment yẹn dé kó bá lè ṣe ìsà mo ṣe ní kí n sọ fún yín tí mo jẹ́ fún tó tún sọ fún ọgbà Mr. Oyelagba rárá o a ní má ṣe bẹ́ẹ̀ ó ní ẹjọ́ ṣé tẹ̀lé tó kọ́ mi yẹn sà tí wọ́n sọ pé sójà ni wọ́n ní kéde big deal ẹ̀bọ́n ọkùnrin ni tẹ̀lé tó wáyé ní fọ́ it's beyond that sir. ẹ ṣe ló fẹ́ràn inú tó pé ẹgbẹ́ orúkọ báyìí bẹ̀rẹ̀ sọ lójú mi thanks so much. ẹni pé reaction mi nígbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn ẹni pé ó rí bákan tó bí bẹ ṣe ń sọ yẹn ó yà mí lẹ́nu ni o and reaction mi bí mo ṣe ń ṣe yẹn ó yẹ tó yà mí lẹ́nu tí ó dàbí ẹni pé mi ò gbọ́ rí àmọ́ sọ ẹni lè sọ wípé mo trust Oyelagba pẹ̀lú kò tẹ sọ wípé kò ní ṣe láìláì Oyelagba ò ní ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ jáde but ẹ̀yin náà kì í ṣọmọdé náà ẹ̀rẹ̀ tí ń dè pẹ̀lú wa ní company tẹ̀ tí ń supply wa lọ́jà kì í ṣọ̀rọ̀ ọdún kan kì í ṣọ̀rọ̀ méjì so omi ìpẹ́ ìfúnra ara yẹn mo kò tẹ́ ìsọ̀jà rẹ̀ lẹ́nu. Ma ẹ má bẹ̀rẹ̀ ẹ má fi mo lè fi dá lójú pé mo lè repeat mi gbogbo òfin tó bá ń sọ wọn kí èmi bá ti láǹfààní àti ṣe investigation tí mo lè sọ wá pé lóòótọ́ ní condition ẹ̀jọ̀ máa ń ṣe ọ̀pọ̀ ẹ má gbàgbé pé next week ẹ ṣe máa sọ fún ẹ bá mi kí ní ma thank you so much ẹ bá mi ní pé mo wà lórí kọ́ọ̀lù ẹ ṣe yes ma yes ma. Àgbàlíkè ṣé wọ́n ń gbé Oyelagba ní àbúrọ́nsàsì láti bí ẹnìyẹn tún lòun sọ fún wípé sójà lọ́kọ́ òun ó ní kí sójà fẹ́ ṣe ṣé wọ́n ń ṣàfihàn Oyelagba ṣé ìlú wọn tẹ̀ láti bí. ọ̀rọ̀ ní fúra yìí ó jẹ́ kó tó máa pàṣẹ ló jẹ́ ní ìmájì ìyàwó wà ní ìlú yàjì èyí kó tó lọ sí oyún ọmọ wọn àti pé ẹni tó ìjà tí fúra fúra rẹ̀ gbọ́gbọ́ ẹni tó ń kó lè búra o tó ó ti sún mi kí ni wọ́n ti sún mi àdúgbò wọ́n ti sún mi. kí ló fẹ́ gbà ilẹ̀ mọ́ olóògùn ìsìta olórí púpọ̀ rẹ̀ kò fẹ́ fọ́ ọ wàá bẹ̀ yá ẹ̀ èmi kọ́ ló fẹ́ bẹ̀ ìyé ẹ̀ ló fẹ́ bẹ̀ ó sì fẹ́ mẹ́ta ń jẹta. àní ẹ fi yẹn sílẹ̀ lọ ká sọ ọ̀pọ̀ tó ń dùn mí lọ́pọ̀lọpọ̀. wọ́n jẹ́ kí n fi sílẹ̀ jẹ́ kí n bá wí. onígbèsè wọ́n lọ wọ́n lọ fún ṣe má ṣe mọ́ ojúbọ́ ẹ ká sọ ìwọ kẹ̀ kò sí wàhálà mo sọ fún ẹ wípé kò fojú ẹ sílẹ̀ kò tó fẹ́ dèbòrà ṣùgbọ́n wọn ò gbọ́ kí ló bá bọ̀ bẹ́ẹ̀ kò sí ìkọ̀kọ̀ tó bá bọ̀ ẹlẹ́yà mi onídèbòrà yá mi olóṣẹ́yún kí ló expect. ọmọ pọ̀ lọ́wọ́ ló fún ọ sí bí èmi ó kọ̀ ọ́ lórí oríṣiríṣi owó ló wà lọ́wọ́. Sórí àwọn tí ó wà ní òkè ètò wà láàrin máàkì kan ètò wà ní ìsàlẹ̀ pátápátá sábà fi ṣe àwọn tó wà lókè pátápátá.
oyè. Àwọn ìyá mi tó gbẹ́rọ̀ àdúgbò. Ó jẹ́ ìdúró. Àwọn ilé ìlú lọ́wọ́. Wọ́n mọ ṣẹ́ṣe. Torí ilé ayé tá a wà yìí. Obìnrin tó bá níṣẹ́ lọ́wọ́. Òun lọ́kọ́ máa fẹ́ràn. Ẹ ṣe má jẹ́ ká tún fún oníkà mẹ́sàn-án ká má padà wáyé ní. And today is the last Friday of the month. Then you listen, Saturday and Sunday no matter. Ọ̀gá mi ìdẹ̀ tí èrì check tàbí kí n tẹ̀lé kẹ́míkà lórí fọ́ọ̀mù. Mo wá ní kí n ran ilé tí bóyá ẹ gbàgbé. Mo lè títí wá gbogbo ìsìn all the way to 12 o'clock. That's the bank will be close. So ìyẹn ni mo ní kí n tún sọ fún yín sáà. Ṣé mi lànà? Ẹ kú iṣẹ́. Má jẹ́ kí n tó retí. Ṣé o lóun tó kọ owó ẹ̀wọ̀n lọ́dún lọ́dún? Mo decide ó ní òun ní ìlera. Bí mo ṣe di ẹ̀ títí di òun tí mo fi fún ẹbí ètò ìsìn. Kò sí problem. Kò sí ní kọ́kọ́ sọ ilé ìfún mi. Tó bá di ọ̀la tó ṣùgbọ́n parí either Saturday or Sunday before sí or any hour sálárì ẹ̀ máa dún nínú àkáǹtì ìwọ̀n fún parí. Wọ́n lórí náà tó sọ yẹn kọ́ lórí ẹ̀. Mo pẹ́ ní tẹ́lẹ̀ wọ́n fẹ́ mo ṣàlàyé fún mi gẹ́gẹ́ bí olùdúwà kí ni kò tó ìfún ṣe. Ọ̀gá nínú ọdún yìí mo ti ra bọ́ọ̀sì. Bọ́ọ̀sì yẹn dẹ̀ fáìn lọ. Kódà tó kún wọlé kì í ṣàlù. Nígbà tí mo ra bọ́ọ̀sì yìí, mo gbé fẹ́nìkan máa fi ṣiṣẹ́ sódà tí mo kọ́kọ́ náà lè máa wọlé. Ẹni tí mo tó fún yìí, ó fi ń ṣiṣẹ́ lóòótọ́. Ṣùgbọ́n wọ́n tó fi pé ẹ lónìí lásìmọ̀ àwọn lásìmọ̀ kẹ̀ ọlọ́wọ́ òkè má lọ sí àdúgbò bẹ̀yẹn mọ́. Ó tún lọ́ọ̀ tó kó ládùúgbò yẹn kẹ̀ ó lọ sí gómìn ó láwọn dírẹ́sì tó wọ̀n. Ìgbà míì á ní fi ẹ̀wọ̀ wọn. Ọ̀gá parí ẹ̀ ọ̀bọ yìí gbé mọ́tò lọ ó lọ fi kó fàyàwọ́ ó fi kó ráìsì àti mọ́tò gbogbo ẹ̀ làwọn kọ́sọ́ọ̀ gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀gá kò yí sí o ọ̀gá wọ́n ní pé tẹ́sí bá dání a máa tó gbọ̀n ni ọ̀gá mi wọ́n sì ní kòkòrò wájú ẹ̀yìn ọ̀pọ̀ mo wá ṣẹ̀ṣẹ̀ lọ wá owó ègé owó tẹ́ tún yá mi gbọ́sí náà tún ni o lóun tí mo gbà yẹn ni o mo wá fi kún mo wá fi dájẹ́sì ilẹ̀ tó pọ̀ mo wá ń dáko gbogbo oríṣiríṣi nǹkan inú mi dùn pé nǹkan tí mo gbìn yìí láìpẹ́ ọjọ́ èrè máa jáde ọ̀gá gbogbo ẹ̀ ló jóná ṣùgbọ́n bàbá mi gbé pé tí n bá gba lóòtú rẹ gbà yìí ọ̀gá tó máa dín lẹ́sí ẹ̀ inú yín gá dùn pé ọmọọṣẹ́ yìí aládùbárí ká ẹ̀ sọ. Ẹ ṣe wò pé bóyá ẹ máa rí lónìí. Bẹ́ẹ̀ ni sà. Mo yọ fún ẹ̀ ní ẹ pẹ̀lẹ́ sà. Ẹ bú kí n problem tẹ̀lé. Kí ni ìṣòro yín? Ṣé business tí ọ̀gá mọ̀ ń pa ẹ̀ lọ́dọ̀ ní kẹ́lẹ́ torí bò? Ẹ dẹ́ mi lọ́nà ẹ kó wo yín ẹ lè lọ fi ra mọ́tò ọ̀gá ń gbà lónìí ọlọ́pàá lọ́la kẹrù lọ́túnla tí kì í ṣe pé ẹ̀yẹ ń wà fún ara yín. Ẹ wá ní ìwà parí ẹ̀ ní pé ó lọ fi kó ráìsì wọn gba ráìsì àti mọ́tò sílẹ̀ ká ní ìmájẹ. Ṣé dírẹ́fà yóò sọ fún kó lọ fi mọ́tò yìí kó ráìsì? Ó sọ fún mi o. Ó sọ fún mi àtọ́. Wọ́n ti sọ fún yín. Òṣùpá fún délẹ̀ ní ìsinyìí ọ̀hún yìí nìkan ṣùgbọ́n wà. Àmọ́ tí owó ráìsì kò rí àdúgbò mọ́tò. Onírìn ló ti dé wípé iṣẹ́ tí mo bá mọ̀ pa ẹ̀ òun ló ń ṣe náà ẹ̀rẹ́ tí wọ́n ṣe fáwọn ẹ̀ẹ́dàkùn ẹ̀ ti gba àbí ìmájì. Ọ̀rọ̀ yín náà mo lè tẹ̀lé o. Ok. Ẹ sọ wípé lẹ́yìn iṣẹ́ yìí kó yẹ ká mọ táyà àti ṣe nǹkan kan ká máa fi bẹ́ẹ̀ sùn wá sí nìkan. Ẹ wá complete most especially business láti gbà nípa ìyẹn ẹ̀rọ ẹ̀ tó lọ ṣe ilé ṣe. Mr. Oyelagba ìtìbá parí àti ṣúà
sọ́dọ̀ ayé máa dúró tó àkáǹtì mi. Ṣùgbọ́n ló ń lọ̀rọ̀ lóhùn ọ̀rọ̀ ló lò nígbàgbọ́gbà. Gbogbo àwọn tí ò tó àwọn tó jù yín lọ tí bùkátà wọn pọ̀ jù tí ń lọ tí mo mọ̀ dáadáa lórí iṣẹ́ yìí. Kò sí tó ń dàbí láwọn olú ọ̀dọ́ ẹ̀yìn kan ṣùgbọ́n ẹ̀pẹ̀lẹ̀ sà ẹ̀pẹ̀lẹ̀ sà ṣe dáadáa ẹ̀pẹ̀lẹ̀ sà ẹ̀lẹ̀ sà. Ọ̀rọ̀ òṣìwọ́n ni mo fẹ́ understand. Mr. Oyelagba, kí ni problem ni? Ẹjọ́ torí Ọlọ́run fẹ́. Mo máa ń kọ inú ẹ̀rẹ̀ tó ayé. Tó bá tẹ̀ wá sọ ẹranko tó máa kọ ìyọ̀pá ṣé bíi ti ìgbé ti wà ní. Ẹjọ́ tó ayé òní òfin orí burúkú. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹ bàjẹ́ o. Ẹ̀kọ́ òṣìwọ́n ṣé torí mo ti kọ́ ilé? Mr. Ma, ṣé ẹ ti ń dùn yìí? Okay, ó lè pé Mr. tí mo fi wọ́n ṣé orí ẹ̀ ti dàrú ni? Kí ni problem ẹ̀? Wọ́n tún ní ọ̀ṣẹ́. So, document tí mo ní kó gbé fọ́ọ̀gà tó fọ́ọ̀gà. Kí ló ṣẹlẹ̀ lọ́gbọ́n gà? Secretary, kí ló ń bẹ̀ pariwo? Ṣí kí ló ń bẹ̀ sọ́rọ̀ àìyí ọ̀dà? What is wrong with you now? Ọ̀gá máa ń bẹ̀rù sà. Ẹ wò ó ti pé tí máa ń máa ń sọ òun ìgbọ́n sà. Ó máa náà fẹ́fẹ́ náà wọ́n fẹ́fẹ́. Ó ní sọ pé mi ò ṣe. Ṣé tí bá ti máa lọ fi máa ń fẹ́yàn ni? Níjẹta mi bàá wọ́n ṣe fẹ́ máa fọ́ tẹ̀mí lára fọ́ máa tẹ̀mí ní gbogbo. Ó ní pé mi ò ṣe nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. Sẹ́yìn tì nígbà tó tún délé nìsí wọ́n tún fẹ́ máa fọ́ bí lẹ́kẹ̀ẹ́ lórí nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn nínú ọ́fíìsì. So ẹni yìí jọba ìkẹyẹ àbí kò mọ́ tó ń sọ jáde lẹ́nu báyọ̀ lẹ́fẹ́ múlẹ̀ lẹ́fẹ́ mẹ́gbẹ̀ẹ́ jẹ́ jáde àbí lẹ́fẹ́ mẹ́gbẹ̀ẹ́ sẹ́kítì nínú ọ́fíìsì irú wọn ṣìwọ́ nìyẹn lọ. Ó bè wípé madam tó ń supply wa ní ọjà ní company yìí ó bè kó tọrọ ní wúmà yẹn sọ torí pé ìgbà tí mo pè é tí mo bèrè ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ẹni fẹsẹ̀ ó lè pé kò rí bẹ́ẹ̀. Dáàbì fún wa ọmọ tó sọ̀rọ̀ kí ló ṣe iná wọ́n fi ṣe yín ni. Ó ti yé mi èmi náà tẹ̀lé kó ṣẹlẹ̀ mo tẹ̀ ti rí yín dáadáa. Ẹ sọ náà wípé ẹ fún àwọn owó ṣe business àwọn sálárì tẹ̀ ìkó jẹ́ wọ́n ṣe business mo ti rí àwọn business náà kí wọ́n ṣe. Ọ̀gá délé kọ́ ọ. Ẹ̀yin kó bára yín ẹ̀yin lẹ́sọ pẹ́lẹ́ yìí kọ́ṣẹ́ mi sọ pẹ́lẹ́ yìí. Àná ti yé èmi mo ti mọ business tẹ̀ fi owó ṣe ọlọ́run lọ ló ń lọ ní iṣẹ́ wa tí ò fún yín ní lóòótọ́ ẹ̀ bèrè fún the other time but kò sí problem mo mọ ọkọ tí màá ṣe lọ́rọ̀ rẹ̀ ẹ̀yin ní ọ́fíìsì. Àtijẹta inú ìròyìn láti jẹta ẹ lè pè mí ẹ lè pè ní kókó ìwọ náà lè pè yàn kankan. Ó mọ̀ pé máa pọ̀ bí ti bá gbọ́. Àzúmi pé mi wà wá bí bàlísẹ̀ àní mọ̀ pé kọ̀ọ̀kan ṣe yín ọkọ yín kọ. Ìlú kòkó oníṣàrọ̀ ọmọlẹ̀ inú ẹ̀gbọ́n ẹ̀ ò wá ń bèrè pọ̀pọ̀ ẹ̀kọ́ ṣọ́mọ kékeré lòun. Ṣé ọkọ ẹ̀ tó bèrè yẹn tó fẹ́ gbè pọ̀ ni? Ṣọ́hùn kéré kò mọ tó yẹ kó lò gbà tí wọ́n kò mọ̀ pé yẹ kó ń bu iyọ̀ sínú omi kó gbé mu kínú lọ ó wá jókòó síbi ó kẹ́ra ń bí wọ́n ti tọ́gbọ̀n nínú. Ìkà máa ní yọ èlò kòkò àbí. Kí ló ṣẹlẹ̀ o? Èlò kòkò ara wọn le inú rún àti mi láti jẹta ẹ̀yin náà ẹ wà nílé lọ inú rún ìyàwó yín láti jẹta ẹ wá tì mọ́ lẹ́fẹ̀ẹ́ pàdé àbí. Ókè ẹjọ́ kọ́ gbé ẹ̀kọ́. Ṣé ọ̀fẹ́ ló fojú sí? Bí ọkọ̀ pọ̀ ni mi ò fẹ́ wà láwọ̀. Mi ò dẹ̀ bá ti yí wá bí o. Ẹjọ́ owó mo ní jẹ́. Ọ̀rọ̀ yìí ti yé mi. Ọ̀rọ̀ yìí ti yé mi. Ẹ fẹ́ kọ́ ṣe tó tún sùn fún àbí. Kò jọ́ àbúrò níṣẹ̀lẹ̀ ń ṣe wá mọ́. Kò jọ́. Ikú rẹ̀ wọ́n lọ buyọ̀ sọ ní fún kọ́mu. Àǹtí mi, mo sọ fún ikú lórí burúkú lẹ́fẹ́ lọ́kọ̀. Burúkú, kí ló máa ṣe bá? Bóyá kí lọ po tíì gbóná kọ́ mu. Àbí kò sọ̀rọ̀ nílé ìgbà ìkàwé ọ̀nà. Ẹ wo ìjà lọ sí ilé.
Everybody can go and walking over you. Play to my friend who wants to. Only is a walking to do the
Ọlọ́run á fún ẹ láàfin. Àmọ́ mo wí tó mo sọ tá a bá wí fọ́mọ ẹni ló máa ń gbọ́ ni ẹnu tèmi ń rùn ẹnu mi ń rùn mo wí fún ẹ̀gbọ́n ẹ̀ mo sọ tó wíwá tí ń wá bí ìtòrí ọlọ́run fi wá o bí ìbá ṣe bẹ́ẹ̀ ń kó mi ò ní wá. Ẹni sùúrù ọ̀rọ̀ yóò yé mi. Kò lè yẹ. Ẹlẹ́wí tó fún wọn ẹ sọ fún wọn tó so tí mi ò bá pè yìí tẹ bá gbọ́ pé wọ́n sick ẹ̀ ní yọjú. Mi ní yọjú torí mo sọ. Ẹ ti sọ fún wọn ṣọ́rọ̀ lẹ sọ jáde lẹ́nu yìí ni àwọn ẹbí ìyá àwọn ẹbí ọkọ àti mi wọ́n ṣẹlẹ̀ yàwọ̀léyà ẹ̀yin náà tún ṣe báyìí tó dá báyìí tí wọ́n mọ̀ pé nǹkan tẹ máa ṣe ní mí ní pé yìí wá náà. Tí iná bá mọ̀ pé kò tó máa sọ lélẹ̀ ìlú ní tẹ̀lé wá. Ó ga lára yín o ó ga o. Ó ṣe lára wọn náà. Tó ẹ pé wọ́n ti tó. Má jẹ́ ìrora. Mi ò mọ nígbà tí kò kọ́lá dáradára ẹ bẹ̀rẹ̀ fún sọ̀rọ̀ tó sọ̀rọ̀ padà. Wọ́n á lò ó pé yẹ. Àgbáyé òkùnkùn tó lé. Ẹ máa lọ. Ẹ gbèsè kúkú pọ̀ lára mi jàre. Ẹ rọra papá yẹn. Ẹ má fàájà. Ló tí wọ́n ṣe ń ṣe sílẹ̀. Bí wọ́n lọ sí gbé wọn lọ sí. Wọ́n ṣe èmi ní ìdílé ṣọ́ọ̀ṣì. Ẹni rí ìta sọ̀rọ̀ sí. A ní pẹ́ nífẹ̀ẹ́ dè mí. Ẹ má shut me up. Don't tell me that. Madam. Kí ni? Mo tán. Mo sọ fún mi sọ fún ẹ. Mo sọ fún mi sọ fún ẹ. Mo nígbà tí mo bá búrò mi sọ̀rọ̀. Kò gbọ́, kò dá, ọ̀tọ̀ ọ̀nìkà fún aláyé. Ọ̀nìkà fún aláyé. Jíbọ́dọ̀ rẹ̀. Ọ̀bẹ̀yàwó mi ni. Jíbọ́dọ̀ rẹ̀ ọ̀nà rẹ̀. Ọkọ̀ gbẹ́dẹ̀ ṣe, ó kọ́kọ́ gbẹ́dẹ̀ ṣe. Ó kọ́kọ́ gbẹ́dẹ̀ ṣe, àwọn àwùjọ ọ̀gá. Okay, sir. Ẹ pẹ̀lẹ́ mà, ṣátẹ̀mí náà. Madame ẹ pẹ̀lẹ́. Wọ́n bọ̀ ọ́. Sista, ẹ máa bọ̀. Ọmọ náà tí mò ń sìn. Ọmọ náà tí mò ń sìn. Kí ẹ ní sùúrù jáde mọ̀ lọ́wọ́. Ṣé ìjọba ló lọ sí ọ̀dọ̀ àdúgbò ló kọ́ lára ni? Ọ̀dà ní sùúrù. Olúwa ṣe. Ẹlẹ́dàá rẹ̀ kí ló máa jẹ? Ìṣẹ̀dá ìkọ̀ṣẹ́. Ó yẹ kí bí wọ́n mi. Á pè yín lágbàgbọ́ fún ṣe yẹyẹ. Ọdún wọn ṣe ọlẹ́dọ̀ bí ó ṣe o. Ẹ wo bí wo má rà màlà má rò sẹ̀wọ̀n má rò kúkúrú kẹ́ bá lọ fún ẹ lọ rọ kúkúrú fún kó jẹ́ bó bá ṣe pèmí náà jẹ́. Ọ̀dà mi. Ó dà ká máa fi ọwọ́ ṣẹlẹ̀ yà láàrin. Níbi ìgbà wo wa ní kọ́ lọ kúkúrú fún yàn kó má rà màlà kó má ṣẹlẹ̀ sí fún ẹ jẹ́ kọ́ lọ kúkúrú fún yàn dáre. Ẹ máa bọ̀ kí fún wọn. Òbí ti bó. Madam, ẹ fẹ́ máa bọ̀. Má gbó kìtàdé àdìgbò kúkúrú wa kúkúrú nkọ̀rọ̀ àbẹ̀tẹ̀ bá kúkúrú lè bá gbó kẹrẹ lọ. Ojú gbà mí ti lé ni o. Ojú tí mi ẹsẹ̀ mi kọlẹ̀. Lóòótọ́ lámọ̀ yí pé ọ̀dọ̀ Oyelagba wọ́n láṣẹ jù. Wọ́n ní lọ́wọ́ wọ́n dìsẹ̀rù. Àmọ́ àǹtí mi ń ṣọ́ọ̀ṣì. Àǹtí mi ń ṣèrànù. Ojú tí mi kọlẹ̀ ni o. Múri tì. Ìjọba nígbà tá a bá ń sọ orí bí a lè sọ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀ ló máa ọba ni mọ́ ní ẹ̀yìn la bá lọ́rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ojú tí wọ́n fi wò wá nínú ìlú Ọlọ́run èmi àti òkèrè o. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ dábí pé ọmọ tó dà ní ti bàbá ẹ̀. Èyí tó bá kù díẹ̀ káàtó ti yá ẹ̀ ní. Tàwa méjèèjì ni. Bẹ́ẹ̀ ni,
tèmi àti bàbá ẹ̀ ni torí tí n bá ń bọ́ ọmọ òun ẹ̀ kì í jẹ́ ń sọ ẹnu kan dẹ̀ nìyàn fi ń tọ́mọ ẹ̀ ní ẹ wàhálà mi gan ti pọ̀jù wàhálà mi ti pọ̀jù kì í ṣe ọmọ kékeré òun ló délé méjèèjì ni o tàwa méjèèjì ló jọjà ọlẹ́ fojú kan wò ni o ẹ ti gbọ́. ẹ wo ágímẹ́ǹtì kan nìkan tó fún báyìí nǹkan tẹ máa ṣe bóyá kẹ pàǹtí mi kẹ bá wọn sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ìyè abẹ́ta kẹjọ bára yín sọ̀rọ̀ mi ò lè ṣe ibi tí mo ṣe ẹgbẹ́ sọ nínú ọkùnrin igi tá a bá gbé sápá tẹ̀yìn lójú tí yín lójú èmi ò sọ pé tàbí ẹ̀jẹ̀ tí ìwọ àtàwọn ọmọ rẹ lójú. dáàdì ẹ wò ìyẹn kọ́ ló kàn ṣó ti yé ìyẹn kọ́ ló kàn èmi àti ìjọ máa ṣiṣẹ́ ẹ̀bẹ̀ ni àjọ máa pè àjọ máa bá wí ni bàbá ló nà ọmọ lóòótọ́ ṣó ti yé yín àjọ pé àjọ fẹ́ ló kọ́ tọ́ ọ ni. ọlọ́run àbá wa ṣe. àmín àmín. Oyelagba kò ṣe ojú òní tiẹ̀ owó ni máa bẹ̀ ṣé àbá bínú sí mi ẹnì kan ti gbọ́ ṣó ṣe é gbọ́ sétí òdìdí ọmọ òjíṣẹ́ ọlọ́run má wo títí ẹ o tí èmi ni kò forúkọ ọlọ́run bá bẹ̀rẹ̀ wọn níbẹ̀ ẹ bí ọṣẹ ṣọ́ọ̀tù yọ ọlọ́run má bínú. jọ Deborah sọ fún mi gbogbo ọ̀rọ̀ tó pẹ́ Sunday látàárọ̀ sọ fún mi pé ìwọ kọ́ ló ṣe níbo ló ti fẹ́ sọ pé orí wà tí ìwọ wù yìí ṣó wa lọ́wọ́ èmi ìyá ẹ̀ Deborah ìwà dojú ti ní gbà níwọ̀ ọmọ onígbàgbọ́ tá a tọ́ nílé onígbàgbọ́ tá a fi ọgbọ́n tọ́ tá a fi omi ọgbọ́n tá a fún ẹ lómi ọgbọ́n mu ó dojú tì mí Deborah ṣùgbọ́n kò wá bá mi ọkọ mi. ẹ má kúnlẹ̀ mà ẹ má kúnlẹ̀ mà ẹ má kúnlẹ̀ mà. má bínú. Deborah ìwà tó wù yìí ìwà tó dọ̀tí ìwà ìdọ̀tí pátápátá báyìí kò ṣe gbọ́ sétí ká sọ pé ọmọ òjíṣẹ́ ọlọ́run ìwọ tó jẹ́ pé bàbá ẹ àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ bàbá ẹ fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bàbá ẹ dúró níwájú pẹpẹ a máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn ò hàn lára ìwọ tó jẹ́ ọmọ òjíṣẹ́ ọlọ́run irú àpẹẹrẹ òun ló fẹ́ fi lélẹ̀ fáwọn àbúrò ẹ̀ àti àwọn ọ̀dọ́bìnrin bíi tiẹ̀ nínú ìjọ ọlọ́run kódà o wo ọkọ ìyàwó ìwọ ni máa bẹ̀ o ìwọ ni máa bẹ̀ má wo ìwà tó wù wo pé bàbá àti ìyá ẹ̀ wọn ò sọ́pọ̀tì ẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ kó jọ kó yá fi ẹ̀fọ́ lọ́rùn. Deborah bóyá ló tiẹ̀ mọ̀ tí mo orúkọ tó jẹ́ yẹn Deborah orúkọ gidi obìnrin rere nínú bíbélì ọmọ pásítọ̀ Fálànà wọn ní forúkọ kọ ẹgbẹ́ mọ́ tó bá ti dé lára àdábà ẹ̀ ojú ò tiẹ̀ gbà ẹ́ tì eléyìí tó ṣe yìí kò bójú mu kò betí mu kò bá àdúgbò mu kò bá ẹ̀sìn mu gẹ́gẹ́ bí ọmọ kìrìsìtẹ́nì bíbélì sọ wípé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ ṣẹ́yún ọmọ pásítọ̀ Fálànà ìwọ ṣẹ́yún torí wọ́n sọ́ọ̀sì kò sẹ́ni tó mọ ẹ̀ṣẹ̀ tó ń lò ṣe ó wá ń wò bí adájọ́ pósí tàkùté bíbélì sọ pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ ọmọ pásítọ̀ ò ṣẹ́yún torí tí wọ́n bá ń bẹ wíìsì tí wọ́n ní wọ́n ń bẹ̀rẹ̀ wọn ò ní mọ nǹkan tó ṣe ó tún wá burú débi wípé kì í ṣe oyún ọkọ ẹ ọmọ pásítọ̀ Fálànà àtọwọ́ bíbù èmi ò wọ́n bí tó fẹ́ lóye ìwọ. Oyè ìwọ ni máa bẹ̀rẹ̀ ẹ̀kan sí má bínú o má wò ó ti Deborah gbọ́dọ̀ sọ ọmọ ẹni ìbàjẹ́ ní àbáyọ. ṣé orí Deborah tó ń wò yà á múni kú ní ẹran ìbíyẹmí fọ́jú ọ̀tún ara ìfọ́tòsí ní wọ. ọmọ bá ṣe. ẹni mi ẹ jẹ́ sọ̀rọ̀. ọ̀fẹ́ kò sọ̀rọ̀ ẹ̀ kò sọ̀rọ̀. kẹ́kẹ́ kí ló ṣe àwọn ìṣòro wà lẹ́nu ẹ̀. olùkọ́ ẹ̀ lè jẹ́ kó sọ̀rọ̀ náà. ṣé wàá rẹ̀ tí bá fi ọwọ́ ìgbà ilé ìwọ̀n ṣe é. gbé yẹn ní awọ́dà. irú kankan wọ́ kúlẹ̀ sọ́jọ́ pa. ó ṣe ní sùúrù má ti kúnlẹ̀ dáàdì mo dúpẹ́ lọ́wọ́ yín sà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣáàlì mo wọ́pọ̀ tẹ fún mi nígbà tí mo ti fẹ́ Deborah orí kẹ́mi gẹ́gẹ́ bí ọmọ ni dáàdì tí n bá ní pé kí n máa sọ àwọn nǹkan tó jù mí rí àti àwọn nǹkan tí etí mi ti gbọ́ lórí ọ̀rọ̀ Deborah tẹ́ ń wó lẹ́gbẹ́ mi láti òní dọ̀la mi nílé sọ̀tún. Oyelagba má tó ká òwú àkárẹ̀ yìí mọ́ tábàrò dídùn fọ̀n a máa họ lábẹ́ egun ṣẹ́wé bò ó. Ọ̀yá tó bá jẹ́
Tunde mi náà. Iṣẹ́ Oyelagba, iṣẹ́ gbogbo Oyelagba. Oye, famora, bayawo bora. Báwo ti jẹun? Gbogbo irú bẹ̀ náà. I'm so sorry pé mo ní impromptu. Mo ní question kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ Mr. Oyelagba. Mo lè fẹ́ kí wọ́n náà wípé lẹ́sẹ̀. Mr. Oyelagba, lórí document tí ó ní ìṣòwò nígbà ní ta lè sọ pé document yẹn ní ìṣòwò rẹ̀. Ẹni ìgbéyàwó nínú ọ̀gá nígbà tí sílẹ̀ yẹn ṣẹlẹ̀, ó lè ti ṣàlàyé fún mi. Ọ̀gá ẹ̀ lọ́tí pé mo sọ fún yín pé nínú mọ́tò ni mo wà òkè ni àwọn kọ́kọ́ wọlé lójijì. Ìtọ́ kọ́kọ́ wọn lọ́rọ̀ báyìí, ó yí lílé, ó yí ayé báyìí, àbí ẹ̀ńdọ̀ dídé ojú ìlọ́gbọ̀n òdìjọ́ yẹn, àwọn ọlọ́gbà kìíní yẹn lọ. Ó pẹ́kújọ́ yẹn kó wà bẹ́ẹ̀ jọ yẹn ni. Bí ìjẹsẹ̀ yìí bí tì mí, ọ̀gá mi, ọjọ́ burúkú ètò gbòógì lọ́jọ́ náà. Ọlọ́run ìjà lú ẹ̀ nígbà ayé wa yìí mọ́ ọkọ̀ sí i. Mo sọ pé ń bọ̀, ẹ sọ lóòótọ́ ọ̀rọ̀ sí i. Ẹ jọ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ voice note yìí dáadáa. Ṣèbí ẹ̀yẹ́ ní ìdílé gbọ́ voice note náà. Ohun tẹ́ gbọ́ yìí ohun ọkùnrin kan obìnrin kan ni àbí èyí ọkùnrin tẹ́ gbóhùn yẹn ta ni ó lò wọ́n. Ọ̀gá abẹ́ trust mi mọ́ ni. Ọ̀gá èmi kọ́ jẹ́ni kankan mo kàn fẹ́ fi ọ̀gá kéjì mi sísà. App kan ti wà ń sìn tí wọ́n máa ń download sórí orí fọ́. Àwọn olórin ńláńlá yẹn àwọn èèyàn máa ń lò ó láti fi kọrin bí tuntun wọn. Lórí àwọn ẹ̀mí kan tẹ̀lé wá pẹ̀ sórí fọ́. Ó kọrin bí Wàsíù kọrin bí sọ ní another song ìlú ẹ̀ nílé ọ̀gá. Àti wípé ọ̀gá ẹ̀jẹ̀ ká ṣọ́ra àwọn ọmọ ìyàwó yìí ọ̀gá kíní yìí ẹ̀jẹ̀ ṣọ́ra gidigidi lórí ọ̀gá mi ó ti rí lábẹ́ mi lè parọ́ fún yín bẹ́ẹ̀ torí pé ẹja sí mi bẹ́ẹ̀ ìgbà kíní yìí jẹ́ ká dìde tẹ̀ ìṣúná tó dáa kò sí pé ohun tí o gbọ́ ní létí ẹ̀ ohun tàbí ṣùtọ́ fún mi. Níwájú ìgbàgbọ́ ló bá yẹn, ohun tí mo gbọ́ ẹ̀ ohun tí wọ́n straight voice. Rárá o, kí ṣòwò yìí. Ọ̀gá tó ń gbàgbé dọ̀wọ̀ owó gbàgbọ́ àná. Àwọn tẹ̀ tí wá ṣàlàyé, wọ́n ti ṣàlàyé fún mi wípé kì í ṣòwò àwọn ṣẹ̀wọ̀n wọ́n tún wá ṣàlàyé wípé level tí technology dé ní ìsìn anything can happen. Jọ àdúgbò kan wà níta bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀rẹ̀ ní ẹ̀yìn ìṣàlẹ̀ sí i. So àwọn ilé dáì náà lóhùn kí ni ojú ọ̀rọ̀ yìí. But thank you, má tó má tó. Ọ̀gá wọn, ṣé ní ọ̀gá wọn yẹn ti ń sìn? Ó burú gan. Ó bò gírí. Irú nìkan kọ́ ló bù, ó bù ògiri. Àti wípé ó mọ̀ pé fẹ́ràn mi. Nítorí náà ṣe àfihàn ní ìṣẹ́ ara pọ̀ tó wáyé. Ló wá lọ gbé voice yín sí. Lórí ṣe ọ̀fẹ́ kẹ́yẹ́ tì mí ni o. Bẹ́ẹ̀ náà ló ní ọ̀rọ̀ ṣe. Iṣẹ́ ọwọ́ ọ̀tá ni lè yọ. Ọ̀gá mi ti ti kìíní. Ẹ má wọ̀ ní àṣìkò. Àwùjọ dà. Màá dìde tẹ̀. Ọjọ́ tàbí yóò. Wọ́n sáré lọ. Àyè ẹ̀ sọ jẹ́. Ó ẹ pẹ̀lẹ́. Mr. Oyelagba, ǹjẹ́ ojú arábìnrin tó kù? Ṣé ìyàwó? Ṣé ẹ̀sìn ni? Ẹ mojú. Fún àwọn ọmọ tó kọ̀ tó ṣe ìdààmú ṣe ní náà ní ìdàgbà ní àwọn àṣìkò. Báwo? Ṣé àmú ṣe ṣé àwa ni? Bóyá òde lọ́jọ́ yẹn láì pé mi ò sí ní chance tó ṣe èrò máa wáyé. Wáyé pé máníjà kan ṣe ìròyìn sí. Kílẹ̀ bí kò máa ṣe. Ó ń ṣò pé òun wá ìsìn. Àbúkú sí ẹ̀.
Mr. Oyelagba, and you the problem for you, she understand. Kì í ṣe pé bá ti bá ṣètò ẹ ṣe lọ kì í ṣe pé bá ti bá ṣètò ẹ lẹ́yìn but mo fẹ́ kó ṣojú yín mo fẹ́ kẹ́ ìlú witness ẹ mo ṣe ní kó wá sí my sister ẹ ṣe lọ ni gbogbo dọ́kúmẹ̀ntì yẹn ti pé ó lẹ̀ ti wà lọ́wọ́ mi ẹ bọ́ ṣé ẹ rántí wípé 200,000 naira ní òun because nínú voice note tí ẹ send sí mi yẹn 2 million ló wà lẹ̀ agbára ẹ̀ lọ́wọ́ kan kò sí problem account details yẹn ẹ send ló wà lẹ̀ máa ṣe é ṣèṣe náà ẹ̀ máa rí àláti lára láì tó lè pẹ́ ẹ kàn mú fóònù mi dání pẹ̀lú lọ́wọ́ kan ẹ ṣe kan ní wọn olùgbẹ́ pọ̀ lọ́wọ́ ní o àtàkùn ẹ̀mọ́ bádùn tó wà nínú dọ́kúmẹ́ǹtì yẹn ni in fact wọ́n ṣe máa ń ṣe ìgbà tí ó ti ó yẹ kó ti wọlé bá ẹ wò. Ajasa. All right. Ẹ ṣe àdúgbò ẹ ṣe ìgbà tí ó inú mi dùn ẹ ṣe àdúgbò Mr. Reaction ṣe àwọn ẹ̀ máa stress ara yín tí mo fọ̀ ní kí n sọ fún ẹ máa ṣe ṣe yín ayé mi ò lè tó ẹ̀ ṣe wàhálà wàhálà ní yáyọ àlà ẹ̀kẹ́ta kò sọ pé oh thank you pé mo rí dọ́kúmẹ́ǹtì mo congratulate èèyàn níyì you are too much ẹ pẹ̀lẹ́ sà okay. Ẹnu ọ̀gá ọ̀pọ̀ sí. Mo náà dáwọ́ mi sí gbogbo ẹ̀rọ ọ̀gá. Ọ̀gá ní kí fún ilẹ̀ sọ fún pé ní kọ́ọ̀pù ọ̀gá lẹ̀ ẹjọ́ ẹni tó bá wọn níṣẹ́ la máa ń bẹ̀rù àti bẹ̀rù ẹ̀ka máa jẹ tó. Okay. Okay. Mo nígbàgbọ́ pé pẹ̀lú gbogbo test àti àwọn treatment ẹ̀yà fún ara yín máa yàtọ̀ ṣùgbọ́n bí ti máa. Sà, ó dẹ̀ ní kọ̀ọ̀kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ fún yín sà. Sà, ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ.
so ẹ máa try láti máa take rest kẹ́ máa fúnra yín ní ìsinmi ẹ jọ̀ọ́ ẹ máa take rest kẹ́ máa sinmi gan lọ́pọ̀lọpọ̀ torí inú test yẹn apara rí pé ẹ kì í ẹ ti máa stress ara yín jù so ẹ try láti máa fúnra yín ní sùúrù kẹ́ máa sinmi dáadáa so ẹ̀yin ẹ bá mi get malt àti milk ẹ bá mi get ẹ fún. Ìwọ wá ìdùnnú kọ́. Tí dé sá. Ó kúrò ní láti 6 o'clock. Ìwọ náà wò 6 o'clock, 7 o'clock, 7 o'clock to 8 o'clock. Doctor, 8 o'clock to 9 o'clock. Now 6 o'clock again. Lálẹ́ kò ì dé. Kò ì dé. Ọmọ àti dé sá. Go. Sir. Don't bring my phone. Don't put what. Okay, sir. Yes, sir. Mo sọ fún yín kẹ́ máa ní sùúrù nǹkan tí mo ṣe sọ tí mi ti land lè ti ṣe yìí. A ní kẹ́ máa ní sùúrù ẹ ti stress ara yín jù. Ẹ máa fi ara yín lọ́kàn balẹ̀. Ẹ máa try kẹ́ máa fún ara yín sùúrù. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó yìí ti kúrò ní àtàwé mẹ́fà àdájì. Ó yẹ kó close láago 5. Wọ́n náà wo time. Wọ́n náà ti wà láàrin ẹ̀. Ibo ló wà. Kí ló ń lọ? Kí ló ń ṣe ń ta ìyàwó ilé ni náà? Possible kan ya bí kan tó wà ó jẹ́ ibo ló lè yà. Ẹ pẹ̀lẹ́ ọ̀gá, ẹ pẹ̀lẹ́, àlàáfíà tó yín lọ́wọ́. Ṣé ogun tí múra ẹ ti lò? Ẹ̀yin dẹ́yìn náà ṣe rẹ̀ lò jó wọn ọ̀gá. Ìgbà tí yá ní wákàtí méjì tí àmọ̀lé àti múlíká tẹ́ pé àgbà àtúrọ̀sí wọn ẹ máa ná jí owó wọn jí owó tọ́wọ́ méjì wá gbọ́jà lọ tó wá kémi nìkan ní láburú tí jẹ́jẹ́ bá ṣẹlẹ̀ èmi ni first suspect. Ànírógun pásọ tiẹ̀ ọ̀gá màdàmú ló ń pè yìí my love kílẹ̀ kí n gbé. Hello. Hello there. Èmi wà Lámbébé. Lámbébé. Wà kí ni fóònù ọkọ mi ṣe lọ́wọ́ ẹ̀? Ọ̀gá ní ẹ́díìkì ni. Mo wá bá wọn lókè ní bẹdúrúmù níbẹ̀rẹ̀ mo wà. Ó rẹ̀wọ̀n. Mo wà ń tà mo máa bọ̀ wá ṣí gẹ̀ẹ́sì fún mi mo wà ń tà mo wà ń sàlẹ̀. Ẹ wà lẹ́nu géètì. Mo ń bọ̀. Màá bá ṣí géètì lẹ́sẹ̀ yìí. Mo ń bọ̀. Ọ̀gá mo ń bọ̀. Ọkọ ni ọwọ́ ní ẹ́díìkì ṣùgbọ́n ti lo oògùn kan wá sùn. Bọ́ ṣe sùn mo kàn jókòó tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ mo rí pé fóònù wọn rí ìgbà tí mo wá rí my love ni mo mọ̀ pé ẹni tí bẹ́ẹ̀ mo ṣe gbé. Bọ́kọ́ kò ṣe kí n tó kúrò lé láàárọ̀ yìí náà. Ọ̀nà ní ẹ́díìkì. Wọ́n ti lo oògùn ṣá. O ṣe náà o ṣe. Ẹ̀ka báwo ni jọ́ ni báwo ni tírìpù yín? Ṣé tírìpù yín dáa? Ṣé kò sí traffic? Ọ̀tẹ̀sẹ̀ ń tọ́ ọ̀bá mi rà kankan bọ̀. Ẹnu dá tí mo fẹ́ ra wọ̀nyí kò sí. Tí ì ṣe rè kò sí. Kí ló ṣọkọ ni? Wà á mọ́tò ẹ̀kọ́ pé orí ìfún yẹn ní slight headache lẹ sọ. Ó dẹ̀ kúrò ní láàárọ̀ yìí kò sí ìlú ọkọ̀ tó ṣe yìí. Apá tún wù. Ẹ̀pẹ̀lẹ́ ó wà ní. Malaria ló máa jẹ́ ó ti máa ra ríro tó mú òtútù òru. Díẹ̀díẹ̀ malaria ló máa jẹ́ kí ló ti wá lò bá ní ìrógùn lẹ̀. Ta ló fẹ́? Labembe. Ọ̀pọ̀ ṣe wá ń lé ìwọ̀n ní ẹlẹ́ẹ̀lẹ́ ìpínlẹ̀.
dá mi lọ wá fẹ́ ó ṣe èmi omi sí gbogbo yẹn o ó bẹ́tà ní pé kí n tẹ́ kọ́kọ́ lọ ṣáwà tí bá ṣáwà àṣàyàn lọ sọ sí ìtàkùn lọ fún jẹ́pọ̀ ká lè mọ̀ nǹkan tó ń ṣe wọn ká lè máa fòbò orí fífọ́ máa wọnú nínú máa ṣe gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Gbogbo ọwọ́ yìí pátápátá ló wà lọ́wọ́ mi báyìí. Obìnrin tó dé ní ìsìn tó mọ̀ fẹ́ lọ lọ. Ṣé kìí ṣe pé ó gbọ́ ṣíṣe tó gbọ́ ṣá? Ìgbà tó ń gbé yìí ó mú fún ẹ lánàá. Ìgbà ọmọbìnrin yìí ọlọ́wọ́n ló kó parí rẹ̀. Mission ẹ̀rọ ti ṣe àdúgbò lè ó ti kálẹ̀ àwọn tẹ́lẹ̀ ilé ìgbà yìí. Òun lè ti máa bì. Àwọn ọmọ ti Deborah! 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 Ọ̀rọ̀ tí mo torí ẹ̀ pẹ̀ sọ fún àmọ̀lé tó bá fẹ́ ṣòfò bí omi ẹ̀fọ́ owó tó jẹ mí kókó mi lé mi lọ́wọ́. Fún kí ni? Sùúrù ló máa ní. Ó ń sùúrù kọ sùúrù lérè ni. Ṣé ọ̀rọ̀ jẹ́ mi lérò? Mo ṣe wà yìí, Ṣàngó ni mí o, wọ́n jẹ Ṣàngó lówó. Bí àbá jẹ mílíọ̀nù tó wá ní kò ní san kò ní dáàbò dànù. Olùkóso ọkọ ya orí òbúrú fún tó ọsàn. Nígbà tí ẹ fẹ́ ṣe ìpàdé kò yẹ kájá kí n dé ká tó bẹ̀rẹ̀ ìpàdé orúkú tá ẹ fẹ́ ṣe. Ilé o. Ẹ̀yìn wá ìdí ẹ̀ pa. Ọmọ olóde òde. From TOP. Àti gbọ́ o, wọ́n ti lẹ pósítà káàkiri. Wọ́n ní wọ́n tọ́jú ọ̀tún ní 50,000 lọ tọ́jú ẹ̀. Kó wá sọ ní owó mi. Sọ fún Ọlábọ̀kúta. Ṣé ò yàwó? Sọ fún yẹn Ọlábọ̀kúta kó ìyá ẹ̀ kó lọ tọ́jú ọ̀tún ẹ̀. Ẹgbẹ́ akọrin ọ̀run. Ẹgbẹ́ akọrin ayé. Ó dá owó tèmi ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó fún mi lówó mi. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n náà máa ṣẹlẹ̀ lọ́gbà yìí. Kí ló dé gan-an? Táwọn máa ká ojú orí wa àti àmọ̀lé, táwọn máa lọ ọdún méjì àbọ̀dún kan, wọ́n sì gbà lọ́wọ́ àmọ̀lé. Sífọ́ orí ẹ̀gbọ́n fún tọ́sán tí bá fọ́ fàyà tí wọ́n wọ̀ bèjì àyà rẹ̀ tí wọ́n bá dẹnu kọlẹ̀ kí wọ́n máa wọlé báyìí kó pè mí lọ́mọ àlè. Àmọ̀lé ó máa fún fàyà. Tí bá fún fàyà kó pè mí lọ́mọ àlè. Tọ́mọdé gbọ́dọ̀ bá mẹ́rẹ́ kọ́. Ọlọ náà nìyẹn. Tó bá sọ pé ó dà ó yà ó ti lọ. Ó ti lọ. Ó dà láàrin mi àti ẹ̀fẹ́ gbó mi. Tó débi tó wọ̀ yìí ìka ni mí o. Àkà ìkà wàhálà. Àwọn ta ni? Àwọn tó pàm báàgì. Èmi. Ewúrọ́pọ̀. Èmi Samilari. Ṣèmi Samilari. Ó di àjàrà bí àmì ìdá o. Ta ló gbà lọ́rùn ẹ̀? Orí ẹ̀ burú. Ẹ̀gbọ́n máa yàn sí. Èmi ò sínú máa ń yà sí. Káàsì ẹ̀ sókè. Tó bá lọ bẹ́ẹ̀ sí. Kẹ́sì máa yà sí. Kò ṣe máa ń yà sí. Sọ orin náà ní ọgbọ̀n fún ní ìwọ̀n ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó gbọ́ tí wò gbọ́ nù rẹ̀ ọgbọ̀n lé mi. Ilé o, bàbá sọ̀rọ̀ Àmọ̀lé. Èmi ò ṣe máa ń yà sí o. Ẹgbẹ́ tèmi wọ ẹgbẹ́ dáadáa ni. Ẹgbẹ́ ṣe ń pọ́tù kàtìgà. Ẹgbẹ́ kàtìgà ìgbólógbò kúrò ni mo wà. Èmi ò sínú máa ń yà. Èmi kọ́ mo bá bá jí o. Èmi kọ́ mo bá bá torí pé ìyá mi ní. Sọ̀rí lóòótọ́ ni mo sọ pé ká fi àjọ lélẹ̀ nílé. Ṣùgbọ́n mo gbé ọlá bẹ́ẹ̀ni olóbùkún wọn ni ọ̀rọ̀ olóbùkún wọn ni ọ̀rọ̀ olóbùkún wọn ni lágbègbè o ṣé ọgbọ́n náà ni àbọ̀ ọgbọ́n náà mi nígbà tó ń lọ ilé eégún yín tó ló fẹ́ lọ ọdún eégún owó tí mo yọ nǹkan 4,000 tí mo yọ nǹkan. Lóòótọ́ o gbòmí láṣìírí nígbà tí mo fẹ́ lọ ilé eégún mo wà stranded nígbà yẹn ó jẹ ìyá mi 4,000 ṣùgbọ́n ó bẹ̀ mí iṣẹ́ bò ó ní kí n bẹ́ẹ̀ ṣe òka ẹ̀yin náà má sọ ó máa gbọ́ wúniwúni ọ̀rọ̀ lẹ́nu ó jẹ bẹ̀ mí lóòka òka àmúgùn kí n bẹ́ẹ̀ ṣe bọ̀ nígbà tí mo rí kò fẹ́ lákàrà ẹ̀dùn eégún ó jẹ́ sórí wọ́n tiẹ̀ ìsorun làrẹ̀ ààrẹ ni tó ti rùn sóòka tí mo bá ṣe ìwọlé fẹ́ lù. tó kájú sí mi lábẹ́ kò dáa fún tọ́ sọ yìí. kò dáa fún tọ́ sọ yìí. àjẹjẹ lóye o. àjẹjẹ ìwé ilé sí. kẹ́mi gbọ́tà ni ṣé mo gbọ́tà ni kóbẹ̀ ìwọ ló fẹ́ lọ ká ẹ̀ fún. tí mi fẹ́ kó sunkún ṣé ìjọ tí mo wá bọ̀ ní kìsìn tí mo fọwọ́ kan báyìí pẹ́m tí mo ní kó yọ ẹ̀yìn báyìí kí ló ṣe fún mi. mo gba etí ẹ̀ ni. tí owó kan tó ṣe fún mi o kà síṣẹ́ o. ó sì jẹ wọ ní ó sì jẹ wọ ní ó jẹ wọ ó ṣe dọ́gì bó ṣe wà ó ṣe dọ́gì bí ẹ bá ṣe dọ́gì ó ti bọ̀ ó ṣe dọ́gì. ó fẹ́ kó nílé ó bọ̀ ká lọ sí òkèèdì pé kí n tẹ̀lé fi kó lóṣù láì sanwó. kò ní dáa fún yín. kò ní yẹ
kí lẹ ṣe ń bí. àwa tíráàkì mi ni. mo tí a kẹ o Labembe náà ló kó wa nílé pé ìyá òun rọbí lọ́wọ́ òun wá pé àfáwà ní ìdùmọ̀ta pé kọ́ máa bá wa fa jálàlà. ìyá tẹ̀lé tèmi rẹ̀. Labembe ọ̀rẹ́ ti sún mi nínú léyìí o ìwọ ló ń pọ̀ sí wàhálà nínú léyìí ìwọ ló ń lọ gan-an. bẹ́ẹ̀ni. ìwọ oúnjẹ mi ń kọ́. oúnjẹ olúfàmọ̀ sóúnjẹ fún mi sà. ta ló tún jẹ fún mi. òun ló sóúnjẹ. ìwọ ó sóúnjẹ fún mi ríṣà. oúnjẹ mi ìwọ ló máa ń sè fún mi oúnjẹ tó bá tẹ̀lé fẹ́ yẹ kó mi. ṣé wàá òkè ṣáà méjèèjì. abẹ́yàwó yẹn ni. Leave this place, John, idiot. Oúnjẹ wo ló wà lé fún mi? Ọbẹ̀ nìkan ló wà lé. Oṣù bọ̀, Sunday. Láyébé, ló wà mí ra. Àṣìṣọ́ ọ̀gá mi kò ní bàjẹ́. Amọ̀lé, ọmọ mi sọ pé fi ẹṣọ́ géètì kó wá sí géètì ju kó wá ti padà. Ìfẹ́ mi, mo fẹ́ ẹ, bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́. Ìfẹ́ mi, mo fẹ́ ẹ, bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́. Ìfẹ́ mi, mo fẹ́ ẹ, bá mi wá ohun tí mo bá ń wá. I love you, ìfẹ́ mi, I know you love me. I love you more than you do, baby mi, ìfẹ́ mi. Kí ni mo yàn látòde ọ̀run wá sáyé? Kí ni mo yàn látòde ọ̀run wá sáyé? Ìfẹ́ ni mo yàn, mo rí mo yọ̀, mo dúpẹ́. Mi ò ní bí ilé ìlú, yóò fẹ́rẹ̀ máa sọ̀rọ̀, a máa ṣe òun àkókò àwọn dọ́kúmẹ̀ntì táwọn sọ̀báyà táwọn ní supply products company wa ṣùgbọ́n èmi lè máa ń kó fún un lè keep àwọn dọ́kúmẹ̀ntì yẹn síbi tó yẹ kó wà then àwọn product wọn wá sí company àwọn security gbogbo wọn làwọn gbà wọlé wọn lè sign wọn lè tún ẹ̀ bẹ̀rẹ̀. mo kàn rí wípé dọ́kúmẹ̀ntì wọn fún mi kò sínú file product náà kò sínú warehouse. Gbogbo your business documents. No, kò síbi tá a check o. Ó dé mi pọ̀ ọ̀gá mi náà dẹ̀ ní kí gbọ́ kí gbá ni lọ́wọ́ kan tó ní contaminate appointment mi. Listen, kì í ṣe bóyá pé àwọn colleagues bóyá wọ́n prank ẹ or something. Prank? Agbájú kò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ náà. Kò ní bẹ́ẹ̀ o. Kódà gbogbo wọn gan-an títì ní àjọ ń wá dọ́kúmẹ̀ntì rẹ̀ àárí dọ́kúmẹ̀ntì. Ọkọ mi ní sùúrù calm down náà ní sùúrù kí ló wá fẹ́ kún sí kí ló fẹ́ kún. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yà very sure pé ó sì máa já sáyọ̀. Tó bá dẹ̀ tí wá jẹ́ pé kinní náà kò sí nǹkan tó ń bọ̀ lókè tó rí tílẹ̀ ò gbà ọkọ mi. Náà. Tí ìgbà níṣẹ́ lọ́wọ́ mọ́ báwo ni fẹ́ mẹ́ǹtì ń lé? Ìgbà níṣẹ́ lọ́wọ́. Kí la fẹ́ jẹ? Ìjọṣẹ́ mi ò ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ bébí kí ni ìdí ó ṣe àti ó jù bẹ́ẹ̀ lọ. Mo ṣe ń gbọ́ tó ń gbọ́ yìí má kù mí sí wàhálà o. Má sọ mi lókù ọ̀sán ọ̀dọ̀ ọmọkùnrin yìí o. Mo bó ṣe mí sókè tó òun mí sílẹ̀ ń sìn. Òun mí sókè òun mí sílẹ̀. Ṣé ìgbà tí mo gbọ́ every time bá wà òkè tán kásán máa go in and out of the hospital ni àbí because me understand. Tó bá máa jẹ́ gbígbẹ́ bó ṣe wà ní ọlọ́lọ́mọ̀kan tó máa rí. Ṣàánú mi nítorí Ọlọ́run mẹ́kẹ́ ara mi ni mí o. Sílẹ̀ lọ́kàn balẹ̀ náà. Calm down on everything máa níyànjú a máa fi ṣàdúrà náà ni tó bá dẹ̀ jẹ́ pé èèyàn kan náà ló fẹ́ fi ṣàkóbá fẹ́ ọ̀nà á kó bẹ́ẹ̀ nìyẹn lágbára ẹlẹ́dàá mi ọ̀run máa kó bá calm down. Má ṣe pé níbi tó sọ fún ẹni tó ṣe má máa jẹ́ ká máa ṣe pé mọ́. mi láìkí mú ìlú ẹ yìí mi ṣe rọ. ṣùgbọ́n maintenance wọn náà àti ilé àwọn òye bẹ́ẹ̀ ṣe ìyẹn lè fi mi àti Ọlọ́run ṣó fẹ́ kémi náà máa ké sí i ni calm down now kọ́tàjọ́ wà fúnra wa fún nìyẹn náà it's okay. alọ́jọ́ mo ti dáná jẹ́ ẹ̀. ìfẹ́ ló wà níbẹ̀ ẹ̀ máa gbọ́ ọpọlọ níta bá débi irú ká fọ́ mi ò nílé fohùn kankan ẹnikẹ́ni tó bá lọ ṣílẹ̀kùn
ìfẹ́ mi ó ṣeé ṣe kójú onítọ̀hún kó fọ́. After all, we are a born again Christian. Would they take it easy? Ṣé ní pé jẹ́ ń gbàdúrà yẹn gbogbo àwọn àdúgbò àwọn àdúgbò tó ń sọ àti wípé ayẹ́kẹ́ bí onígbàgbọ́ ó rántí kàtí Jésù sọ ní ìbéèrè ó ní báyìí ni kẹ́ ṣe máa gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run ìyá kí ló tún sọ. Ó wá dé stage kan ó sọ wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì kí ni ìyẹn gangan la fẹ́ lò láàárọ̀ yìí sórí tí nǹkan ti ṣẹlẹ̀ sẹ́dá láyé yìí ó gbà pé Ọlọ́run ló mọ̀ nípa ẹ̀ jẹ́ ká dáríjì wọn tó ti gbọ́ bíbí mi má gbọ́ jẹ́ ká gbàgbé nípa ẹ̀ tó ti gbọ́ ojú báyẹn lọ jẹ́ ká sùn jẹ́ ká sùn. ọkọ tó bá tún wá kà síwájú kí ni nǹkan tó sọ. mi ò rántí nǹkan tó sọ kí ni ìbéèrè tó sọ. wọ́n fà wá sí ìdòwò ló sọ. gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ní tirẹ̀. inú ibi tó bá fà wá sí nǹkan. wo ìyẹn kì í ṣàdúrà èpè ni tó ti gbọ́ já mójú kúrò báyìí o tó ti gbọ́ yá sùn bẹ́ẹ̀ tó ní yá sùn. Olúwa o. ó dẹ̀ gbọ́rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ náà gbọ́rọ̀ náà listen to me ó dẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ náà stop it. jẹ́ sùn jẹ́ kí èmi máa gbàdúrà tèmi náà sùn má wọrí sùn. Deborah. sá. ṣùgbọ́n pé born again Christian yẹn. yes. ó dẹ̀ mọ nǹkan tó wà ní bíbélì bíbélì tó ń bí kẹ̀yìn o ó ní máa súre fáwọn tó ń ṣépè fún ẹ ṣé o gbọ́ náà gbọ́ rárá ni. mo gbàgbọ́. kí lọ́lọ́run ò lè ṣe and then let me tell you another thing igi kan kì í jábọ́ lókè kọ́lọ́run má mọ̀ sí o gbà pé nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí Ọlọ́run mọ̀ sí. ilé ìsìn péjọ ọkọ mi agbádàfà tó ti ń sùn ilé tó jókòó sí kò convenient fún mi mọ́ kò convenient gbogbo nǹkan tí mò ń fẹ́ ṣé inú tí wọ́n tún ló ṣe wà ní. tèmi yé mi ságbẹ́ fi ń gbin sùn sínú ọkọ̀ bàbá torí ọjọ́ ìkórè mi kó rìnrìn àjò ọjọ́ kan àfi bí oṣù ìpa mẹ́ta. Adunni ò dáa tó gbogbo ṣe ní àwọn ìfẹ́ tó fẹ́ owó yọrí náà fi wọ́n fi mú lọ fún máa ń wọ̀ tó máa bá ìyá rẹ̀ òyìnbó jẹ́ tó àjọ òbí ló fẹ́ ṣe àwọn ọkọ̀ ó sọ nǹkan tó máa fi sílẹ̀ dá pẹ̀lú àwọn tó tún wà òkè pé ó ṣe ní àwọn àti. àkàrí. kò lè yé yín ẹ má bá ń dùn tèmi ní. ìrírí ni fẹ́ o. ewu kún tó sáré wọnú ọjà lọ́rọ̀ yìí o. Black. I beg you. They all wore pants black. Pants. Bomb shots in woman wore pants. Kilo. Bomb shots. Pants tó wọ̀ ni mò ń wò ibi tó dé ní. Torí kò ń ṣọ́ ni ṣé yàrá mi ló ń ṣọ́ ni. Mo wọ ṣọ́ọ̀tù ní kò wọ́n mú bí ẹwọ dábùrẹ̀ mú wọ yìí náà. Èmi sọ fún ẹ pé nǹkan tó wọ̀ owó nǹkan tó wọ̀ sókè owó black owó pants black. Yàtọ̀ ní pé bọ́mṣọ̀ kí ló pélé. Lùsùn ọkọ̀ bó ṣe jẹ́ pé bọ́mṣọ̀ ti yẹn lórí bó ṣe jẹ́ pé pàǹtì aṣọ yẹn dọ̀rùn òwò ó sọ fún mi sí pé pàǹtì ìjọ wọ̀ jáde àbí lọ sọ́dọ̀ lè dúró àwọn old ní ẹ̀. Ok, má lọ. pàǹtì lọ́dẹ̀. ìfẹ́ mi mo fẹ́ bá mi fẹ́ mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi fẹ́ ohun tí mo bá ń fẹ́ ìfẹ́ mi mo fẹ́ bá mi wá ohun tí mo bá ń wá. I love you ìfẹ́ mi I know you love me I love you more than you do baby mi ìfẹ́ mi. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Kíni mo yàn látòde ọ̀run wá sáyé. Ìfẹ́ ni mo yàn, mo rí mo yọ̀,
mo dúpẹ́ ilẹ̀kùn tí mo tì kẹ́nikẹ́ni má ṣe sí o ìfẹ́ ló wà níbẹ̀ ẹ máa gbọ́ ọpọlọ níta bá débi irú ká fọ́ mi ò nílé fohùn kankan ẹnikẹ́ni tó bá lọ ṣílẹ̀kùn ìfẹ́ mi ó ṣeé ṣe kójú onítọ̀hún kó fọ́ tèmi yé mi ságbẹ̀ fi ń gbìnsù sínú ọkà bàbà torí ọjọ́ ìkórè ni mo rìnrìn àjò ọjọ́ kan àfi bí oṣù pa mẹ́ta kò lè yé yín ẹ má bá ń dùn tèmi ní ìrírí nífẹ̀ o egungun tó sáré wọnú ọjà lọ́rọ̀ yìí o tó na àna ẹ̀ lọ́rẹ́ ìyá oníkódélé àná lọ́jọ́ kejì kan máa bomi fún kódà á tún jẹun ẹ máa bá wa.